kéré o Yorùbá World Media ló ní kí èkúlé ọgbọ́ kó sọ fún toko àdán ọgbọ́ kó rò fún òbẹ̀ káràlẹ́ ọgbọ́ kí wọ́n sọ fún ará oko ẹ fọ́n rere ẹ̀kọ́ ńlá ló já wípé àgbà àràgbá yamuyamu ìwọ́de ńlá lálàáfíà tá a ti ń retí nílẹ̀ Yorùbá mega rally yóò bẹ̀rẹ̀ o ẹ̀yẹn gbọ́ àsìkò àti ọjọ́ tí Olódùmarè mú láti ẹnu akẹ́kọ̀ọ́ ọmọ Yorùbá òun ni olóyè Sunday Adeyemo Igboho. That is on the 17th ní rally ti máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu so àtọmọdé àtàgbà mo rọ̀ wá ẹ jẹ́ ká jáde ká túyàyà láti béèrè fẹ́tọ́ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà ẹni Sunday Igboho. ẹ má gbàgbé sátidé ọ̀la yìí ni o gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá àtàtà ẹ jẹ́ ká túyàyà jáde lọ́pọ̀ yanturu láti fi èròǹgbà wa hàn fún gbogbo àgbáyé bí ẹ̀bìtì ọba lè pa ikú ó yẹ kó lè fẹ̀yìn fẹ́ lẹ́yìn ohun tí ọba gbé ni àásìn lẹ́yìn rẹ̀ ni bẹ́ẹ̀ igi tá a bá fẹ̀yìntì tí ò lè gbani dúró tó bá wó lu ni kò lè pa ni olóyè Sunday Adeyemo Igboho sàlóníkà jáde lọ́pọ̀ yanturu ní sátidé ọ̀la òde yìí Ogun State ni wọ́ọ̀dì alálàáfíà yóò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àti ọmọdé àti àgbàlagbà oyún inú àti àṣẹ ẹ̀bí kájọ kọ̀ wọ́rìn torí pé àìrìnpọ̀ ní sekúpọ̀ méjì òyìn bóyin ṣe wọ́n máa fara oyin igi kó sorí pọ̀ wọ́n dìgbẹ́ borí bá dúró tọrùn ní ó dé èèyàn tọ̀tọ̀ fún àlàyé kíkún àti ọ̀pọ̀lọpọ̀ béèrè Yorùbá World Media yóò máa gba olóyè Sunday Adeyemo Igboho sàlálejò lórí ètò lónìí ní déédéé agogo 7 alẹ́ ńlẹ̀ Yorùbá ẹ̀yin náà lè darapọ̀ mọ́ Zoom meeting pẹ̀lú nọ́mbà yìí meeting ID 8102173242 Pasco 044753 ọmọ Yorùbá àtàtà ilé ti yá o Yorùbá World Media ló ń kéde.